Yawa. Yawa de oh, yawa de. Yawa de oh, yawa de. Trouble dey sleep, yaga go wake am o. Yawa, wetin you dey find no be me take am o. One day push me go catch the hunter. Yawa, oga no push me make I no fall for gutter. Allow me make I enjoy my burger. Hey, kasala don burst the air, gbege don happen. Kasala don burst the air, gbege don shele. Yawa yawa yawa, yawa yawa yawa. Now wetin you go get? Yawa yawa yawa, yawa yawa yawa. Now wetin you go get you? Hey guys, I'll see you later. If you can excuse me. Ah! Yepa! Ah! Mutaro! Nínú Olúwa kó wa yọ! Bàbá kó wa yọ! Àmín! Bàbá kó wa yọ! Kí ló ṣe kókó fún mi? Ẹ má jẹ́ kí èṣù kó ká yín mọ́kàn náà. Ẹ jọ, ṣé mi lè ṣù? Bàbá mi sọ fún mi, bàbá mi sọ fún mi. Wọ́n ní pé ìgbà mọ ẹni tí wọ́n ń ṣe. Èmi ni o, brother Theophilus. Kí ló ṣe? Ìdìbò lẹ̀ tí ń pọ̀ nǹkan. Èmi máa jẹ́ wọ́n tèmi. Gbéga. Tani. Tọ́ba ní náà. Aṣílẹ̀kùn. Yeah, very okay. In fact, I enjoyed myself. Bye. Alright. You should buy a day, Dalo. I'm sure you take care of yourself, All okay? right. Love you. Love you too. Alright. Bye. Bye. Ọmọ, o máa invite ọmọ ìwà lílẹ̀ kan sí. Ọmọ yẹn dùn. Ò gbádùn ẹ̀ dáadáa rí. Ọmọ yẹn set. Gbádùn ẹ̀. Guy. Kí ló ṣe? Is there no end to your foolishness? Whose foolishness? Yours. Ṣé o mọ̀ pé ara òṣì àwọn rubbish tó ń ṣe tó fi kó wa sí Yawa níjọ́ kìíní àná nìyẹn? Yes. Ò ń gbé dúdú lónìí, ò ń gbé pupa lọ́la. I mean, ṣé o rò pé ikú ẹ kò tiẹ̀ chat ẹ ti change ni? Guy, ṣé torí nǹkan tó ṣẹlẹ̀ recently? Yes, nǹkan tó ṣẹlẹ̀ recently. Guy, life goes on, man. Life goes on. No, wait. Wọ́n lè ti move on. Life really ma go on. But ṣé o rò pé àwọn kan kí ni ẹ sì ń affect wọn? O rò pé every night that I sleep I don't have nightmares? You have nightmares? Yes, I do. Torí nǹkan tá a jọ ṣe, Yawa tó kó wá sí. Get. You know, that must be post-traumatic Stress disorder. stress disorder. So you don't have it. No, you know they get am, Abi. Oh, I don't. It's PTSD. Yawa tó kó mi sí. Òun ló fún mi ní
post-traumatic stress disorder, and I don't know why you don't have it. So we are comfortable with me. And they lost sin, and that was all. Guy, too bad you romo. Guy, you forget everything. Sugar, guy, we are, you know. Trouble, sit down, JJ for house. Younger go knocking, head yo. Yawa be that yo. You go con de calculate. Yawa be that yo. Egba, why? Baba, Jésù Olúwa wa. Àmín. Àmín yẹn lọ wọ́rọ́ bí omi tún kọbọ̀. Àní Jésù Olúwa wa. Àmín. Ẹ gbọ́ mi sà. Ẹ gba àdúrà ibi ẹni tí yìí ẹ̀ ṣí. Ẹ gba àdúrà bí ẹni tí ò yí àdúrà yé. Sister Comfort, ẹ wá ń gbàdúrà nùẹ́nùẹ́. Ọlọ́run má jẹ́ kí ayé ó béèrè pọ́lọ́run wa dà. Àmín. Mi ò rẹ́ni ṣàmì. Àní pé Ọlọ́run ò ní jẹ́ káyé ó béèrè pọ́lọ́run wa dà. Àmín. Gbọ́ mi sà. Mo fẹ́ kí ẹ gba àdúrà yẹn dáadáa. Sister Maria, ẹ máa gba àdúrà yìí sà. Mo fẹ́ kẹ́ ẹ gba àdúrà yẹn dáadáa. Ẹ mú dùn àdúrà, ẹ dúró dáadáa, ẹ dúró dáadáa. Ẹ máa gba àdúrà yẹn. Ẹ máa pariwo. Ẹ lọ́gùn bí ẹni tí ẹ lọ́gùn. Ẹ ṣe dákọ́ fún ẹ̀jọ́. Ẹ má rọ̀ṣì Ọlọ́run. Ẹ má rọ̀ṣì Ọlọ́run. Hello? Ẹ má sálọ. Ẹ jẹ́ n dúró báyìí, ẹ dákun. Àwọn ọ̀rẹ́ mi kan tí wọ́n ń gbé ládùúgbò ni wọ́n wá, mi mọ̀ bóyá ẹ rí wọn. Sọ́jà, yìí ń da sọ́jà mọ̀ ara. Wọ́n kì í ṣe sójà. Ẹ wò, àwọn rẹ̀ ẹ má bọ́ ẹ̀wọ̀n dáadáa. Èmi ò mọ àwọn eléyìí o. Ẹ dá wọn mọ̀. Ìrìn wọn. Ẹ wò wọn dáadáa o. Mi ì dá wọn mọ̀. But wọ́n ní àdúgbò yìí ni wọ́n gbé pé wọ́n máa ń ṣeré kiri ládùúgbò, torí ẹ̀ mo ní kí n béèrè lọ́wọ́ yín. Wọ́n ní ń ṣeré ládùúgbò. Nǹkan tẹ́mi kàn lè sọ ni pé sẹ́rí ọ̀dọ̀ ya mi ìṣúra yìí àwọn mọ̀ gbogbo èèyàn. Tẹ bá dé ibẹ̀, wọ́n ó júwe wọn fún yín, wọ́n dá wọn. Ẹ wò, ó dàbí kò tí ì yé yín. In fact, àti ìbàdàn ni mo ti ń bọ̀, mo lè ti béèrè lọ́wọ́ àwọn èèyàn. Mo ọ̀dẹ̀ mọ same story ni wọ́n fún mi pé wọ́n mọ̀ ọ́n rí, torí ẹ̀ mo wá tí ṣọ́ọ̀bù ni mo ní kẹ́ bá mi wò wọ́n, ẹ wò wọ́n dáadáa. Ẹ mú nǹkan tí mo lè sọ. Chọ́ọ̀chì orí òkè àkóyọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí pé àwọn èèyàn máa ń pọ̀ bẹ́ẹ̀ dáadáa. Ó dá mi lójú pé rí wọn. Chọ́ọ̀chì orí òkè àkóyọ. Bẹ́ẹ̀ni. Tí n bá débẹ̀. Bẹ́ẹ̀ ẹ rí wọn. Ẹ ṣé. Ẹ ṣé. Èmi kí n bá sọ́jà sí. Téèyàn bá fẹ́ lo 1000 years láyé. Wọ́n kọ́kọ́ ní 999 kúrò ńbẹ̀. 1 year yòókù ó tún máa fi gbé injury kiri. Èmi. Ẹni Olúwa wò sà bí ó ṣe yẹ káyé rí kọ́ láyé ṣe rí. Sísá Jésù tó bọ̀ bí ó ṣe yẹ káyé rí kọ́ láyé rí. Ojoojúmọ́ lẹ́ẹ̀ṣẹ̀ ń pọ̀ sí. Ayé ń dorí kòdì lẹ́ẹ̀kan sí. Ẹ wò ó. Torí ẹ̀ṣẹ̀ ń gorí ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ayé máa dòbí rí kó. Àmọ̀nà tèrè àmọ̀nà tèrè àmọ̀nà tèrè. Jésù Olúwa wa. Gbọ́ mi sà, wò ó, Brother Abakuk, ẹ bá mi ṣí Bíbélì. Mo fẹ́ kí ó yé yín. Ó sì ṣe. Ẹ má mà ṣìṣe. Ṣé ẹ mọ bí tí mo fẹ́ ṣí ni? Ẹ̀mí wá jọ ń ṣiṣẹ́ papọ̀ ní sà. Wàhálà dé, ó yá, ẹ pa Bíbélì dé, ẹ gbélẹ̀. Àdúrà yẹn ló ṣe kókó báyìí. Ó yá, mo fẹ́ kẹ́ ẹ gbà àdúrà. Ẹ máa pariwo. Ẹni Olúwa. Ẹ gbọ́ mi sà, Sister Jésù tó bọ̀. Ṣé rí àpẹẹrẹ wípé ìjọ ń wọnú ayé, ayé ń wọnú ìjọ? Òun ló dúró wájú mi. Brother Titus. Sir. Kí lẹ wọ̀ wá sínú ìpàdé àdúrà yìí? Aṣọ ni sir. Aṣọ lélẹ̀. Ní mímú. Ní òdélẹ̀ yìí. Ó tún wá jẹ́ ṣòkòtò yẹ́lò. Ṣé yẹ́lò jẹ́ aṣọ ìgbàlà? Káti ẹ̀ sọ wípé iwájú ilé aṣẹ́wó láti wàásù fún yín tẹ́ fi gba Jésù. Sọ wá yẹ kẹ́ ẹ gbé ìwàánú ayé wá sínú ìjọ tẹ́ ẹ lè fi kalẹ̀ sẹ́nu ẹnu ọ̀nà lẹ̀. Káti ẹ̀ ní pé Titus lórúkọ yín, só yẹ kí apá aṣọ yín jọ tẹja. Ẹ wo bẹ́ẹ̀ ṣe róòlù ẹ̀.
ó dáa àwọn àdúrà àti ààwẹ̀ tí mo ní wípé kẹ́ ẹ máa gbà ṣé ẹ ti ra wọlé. sà alẹ́ ìwé bẹ̀rẹ̀ sà. ẹsẹ̀ máa bẹ̀rẹ̀ àwẹ̀ lálẹ́ ẹ brother Abaku sister orí ọ̀fẹ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àdúrà àti àwẹ̀ lálẹ́ lẹ́yìn tó jẹun àárọ̀ tó ń jẹ tọ̀sán tán abájọ tẹ kúnlékún náà bí ẹrù olè ẹ wo kùn bí skul báàgì ọmọdé. sister Comfort ṣe bí wọ́n máa ń sọ wípé ẹsẹ̀ iwájú ni tẹ̀yìn wò sáré. ọ̀dà tí o fi lọ́ọ̀ṣì oṣù mi o. àwọn ò tí ẹ̀ wẹ́sìn ẹ̀gbẹ́ sáré. àwa tẹ́ ẹ bá nú ìgbàgbọ́ ló yẹ kẹ́ ẹ máa wò sá. ẹ wò wá ẹ wò mí ẹ wo bí mo ṣe fit agbára àdúrà ni àti àwẹ̀. ẹ wá wo ọmọ ìgbàlà ẹ wo brother Habakuk ẹ wo nǹkan ẹ wo ohun tí ṣòkòtò kù wọ́n yòrò ni ó dáa kí èèyàn yòrò ní ti ara kó wá nípọn ní ti ẹ̀mí ju pé gbogbo nǹkan tó yẹ kí èèyàn lò nú ẹ̀mí ó ti kó o síkùn lọ. àmọ́ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ mi ò rẹ́ni ṣàdó àná Ọlọ́run yóò ṣàdó. bá mi sà mo fẹ́ kẹ́ ẹ dúró dáadáa ẹ wà gbàdúrà ẹni Olúwa mo ṣe yẹ kí ayé rí kọ́ lórí kò tẹ́ wa lọ́rùn bàbá ó yá sọ̀kalẹ̀ wá ṣe ìdájọ́ àdúrà. ó bẹ́ẹ̀ ni ó yá sọ̀kalẹ̀ ṣe ìdájọ́ sọ̀kalẹ̀ kalẹ̀ lẹ̀. Jésù Olúwa dúpẹ́ bàbá yìn ọ́ agbé ọ̀gá ẹ ṣé bàbá máa ṣàìsàn ẹ ṣé bàbá. Brother Titus ó yẹ gba àdúrà àṣekágbá fún wa. bàbá wa ti ń bẹ lọ́run. bàbá wa ti ń bẹ ń dáínì ni ẹ̀yin brother Abakuk dèrè ẹ gbàdúrà tó níná nínú. ẹ ṣé fún oore ọ̀fẹ́ tẹ́ fún mi sá. Olúwa ẹ ṣé fún ìpàdé àdúrà yìí bàbá gba ọpẹ́ wa. Àmín Jésù. àwọn àgùntàn rẹ̀ pẹ̀lú ewúrẹ́ kan bàbá ṣàánú wa kó kàn létí Jésù. ewúrẹ́ kan tó wà láàrin ìwé Elédùmarè bàbá ṣàánú fún mi. Àmín Jésù. bá ṣe ń lọ bá wa lọ. Àmín Jésù. Jésù Olúwa wa. àmín 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 orúkọ Jésù. ẹ ṣe hallelujah ẹ ṣe hallelujah ẹ ṣe hallelujah amen. ẹ ṣe gan ni yóò dára fún yín wípé ẹ wá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a gbàgbé ìsìn àdúrà wa tó tún wà ní òpin ọ̀sẹ̀ yìí ẹ ṣeun gan ni ẹ má gbàgbé àwẹ̀ wa tó tún bọ̀ ní next week á dára fún yín. Brother Titus ẹ gba àwẹ̀ tó yẹ kẹ́ gbà. Brother Titus Brother Titus ẹ ní láti gba àdúrà. Okay, sir. ẹni tó lógo ó ní láti gbàdúrà kò yé yín sá ẹ gbàdúrà kẹ́ má kó sínú ìṣòro yóò dára fún yín ẹni tó bá lógo kì í sanra o ẹni tó bá lógo kì í sanra yóò dára fún yín. ó dàrọ sá ẹ di lọ́wọ́ tàbí ọ̀sán. ó dàrọ Olúwa ẹ ṣé bàbá mo dúpẹ́ Olúwa yìn ọ́ Jésù dáríjì mi Jésù dáríjì mi bàbá yìn ọ́. àlàáfíà fún yín o. àlàáfíà fún ẹ̀yin náà o mi ò rò pé mo rí ojú yìí rí o. èmi náà ò rí ojú yín rí àmọ́ bí mo ṣe wọlé mo rí pé ẹ̀ ń fi àdúrà jagun and as you can see ológun dẹ̀lẹ́ mi tí mo dúró síwájú yín. Excuse me sir wọ́n yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ gan ni sá torí àwa tí ẹ rí tá à ń fi àdúrà jagun yẹn ọmọ ogun Kristi ni wá bíbélì àti àdúrà nìkan dẹ̀ ni àwa máa fi ń jagun àmọ́ ẹ̀yin báyìí ìbọn àti ọ̀kọ̀ sorry ẹ̀yin ò lu ọ̀kọ̀ mọ́ ìbọn àti bọ́ǹbù ni ẹ̀yin máa fi ń ja ogun tiyín wọ́n yàtọ̀ síra wọn. ìbọn àti bọ́ǹbù. bẹ́ẹ̀. well alàgbà ìrànlọ́wọ́ kékeré kan ni mo wá bá yín fún. yes. ìrànlọ́wọ́. ilé Olúwa náà lélẹ́yìí kò sí tí èèyàn béèrè ń bí báyìí sí Ọlọ́run ò lè ṣe tẹ́ ẹ bá ṣàtì ní ìgbàgbọ́ pé tẹ́ ẹ bá ti béèrè lọ́wọ́ Ọlọ́run yóò ṣe fún yín kódà kí ìgbàgbọ́ òun dàbí kóró mustard tẹ́ ẹ bá ṣàtì ní Ọlọ́run ò ṣe ẹ rí gbà ẹ lè béèrè pẹ́pẹ́ nìyẹn
ẹ lè kúnlẹ̀ kẹ́ ẹ béèrè ibi yìí náà kò síbi tẹ́ wà tọ́lọ́hún ò ti gbọ́. ṣe bẹ́ẹ̀ yín bọ́ lọ́run sọ̀rọ̀ ó dẹ̀ ń dá yín lóhùn. pẹ̀lú bíbélì àti àdúrà. kí dẹ̀ lè rí níbi tí ẹ̀yin wà. well mo ní ṣe bá mi rí wọn wọn ní ti bá wá sí ṣọ́ọ̀ṣì ṣe mọ́. Where I no fit go now? Where you dey go? Where I no fit go? Fellow play bet. Mighty lọ play bet. Okay. Dúró sílé. Kí ló dé? Ó fẹ́ lọ play bet. Yes now. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí. Jọ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ rí? Tí ó ti ṣẹlẹ̀. Yes now. Oh, so fi pé nǹkan tó ṣẹlẹ̀ ó normal. Kí ni ò normal? I no just like this guy. Èmi go like yín sá. Èmi ọ̀sùn gbénu yín. Ẹ jọ kí see as this guy dey follow me talk. Give me this sùúrù. Ṣé ọ̀pọ̀ ọmọ yẹn bá mi sọ̀rọ̀ ni? They tell this guy to leave this house. Ẹ̀rù Ọlọ́run bà mí. Ẹ̀rù Ọlọ́run bà mí o. Gbogbo ìga mi ò ní interest nínú nǹkan tí Mr. Titus fẹ́ sọ. Get out of this place. Point of correction sir. Theophilus ni orúkọ mi. Brother Theophilus ni orúkọ mi. Ṣẹ́gbọ́n náà máa calm down. Kẹ́ tọrọ sùúrù lọ́wọ́ Jésù Olúwa wa. For my house, get back, calm down. Ẹ jẹ́ kí n sọ tẹ́lu mi. Guys, Ejò, ó lè sọ kí ló ṣẹlẹ̀ kọ̀ọ̀kan. Bọ́dà Gbóyèga, ẹ wò ó. Yé Olúwa, ẹ wò òkúta ẹsẹ̀ ti yọ síta o. Ẹsẹ̀ ti yọ síta. But a ti lọ church now. Adé ti gbàdúrà àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọba aláàánú dẹ̀ ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Kí ló tún wá ṣẹlẹ̀? Ẹ wò sá, jẹ́jẹ́ ni mo dúró sí church tèmi àtàwọn prayer band tá n ṣe pàdé àpò. ẹjọ kí ni ká gbogbo kàtìkàtì tẹ̀sán kí lẹ̀ ń wá kiri kí lẹ̀ ń wá kiri. Mi ò wá nǹkan kan kiri o, mo yẹ sọ jẹ́jẹ́ mi ni mo dúró sí church tá n ṣe pàdé àdúrà. Mo dẹ̀ ní pé ó dáa o nígbà tá a ti parí ìpàdé àdúrà kí n kúnlẹ̀ o kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Jésù wípé àṣepàdé o yọrántí o. Can you just go straight to the point? Yes, no straight to the point. Nsìn ní sùúrù náà ṣùgbọ́n kí wọ́n ní pé ewu tá a ṣe ṣe tí yóò ṣe káàdì farabalẹ̀. Ẹ jọ straight to the point, straight to the point. Ẹ ṣe ìfọ̀rọ̀gbọ́ ìka. Ni n bá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Jésù pé àṣepàdé àdúrà wa o. Ẹ ti sọ yẹn tẹ́lẹ̀. Ǹjẹ́ kí n dẹ̀ dìde ni ọmọkùnrin ìbá wọlé? Sójà ni sá. Ó rí bí Gòláyátì. Ó fìrìn gbọ̀n gidi gan tó sín gbọ̀nlẹ̀ lásán. Guys, see that vision you can't tell us for here. Kí ló ṣẹlẹ̀ gógó? Kí wàá ní gbogbo eléyìí àwọn àṣà yìí? Àdúrà lówó ní sùúrù náà sọba afárábalẹ̀. Ó yẹ sọ̀rọ̀ yín tán straight to the point. Ṣé ìbúrọ̀kú ìka? Ni ọmọkùnrin yẹn ṣáà wọlé ló ẹ má jẹ́ sọ̀rọ̀ jù. Ọlọ́run bá mi. Òun rèé ẹgbà. Òun ló mú ilé wa ẹgbà lọ́wọ́ mi ẹgbà. Tọ́ba. Wọ́n ní wọ́n ń wá àwọn sisters. Ó ní ọmọ ẹ̀gbọ́n ọ̀gá òun ni wọ́n. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀gá sójà lòun náà máa bẹ́ẹ̀ kọ́. Wàhálà dé Tọ́ba ṣé bó sọ fún mi pé àwọn gẹ́sì yóò lè yàn ni? Ṣé bó sọ fún mi pé àwọn gẹ́sì yóò lè yàn? Kí tó sọ fún mi ni wàhálà dé. Ẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ pé gbogbo ẹni sọ̀jọ́ ṣé orin ló yẹ kẹ́ máa kọ́ ní ìsàbáriwo ló yẹ kẹ́ máa pa ṣé ariwo ló yẹ kẹ́ máa pa. Ó yá kí ló yẹ ká máa ṣe o. Kí lẹ sọ fún wọn. Ó yá kí ló yẹ ká máa ṣe. Àní kí lẹ sọ fún wọn. Ní sùúrù ẹjọ́ kí lẹ sọ fún wọn gbọ́dọ̀. Mo kóra mi ní ìjánu mi ò sọ̀rọ̀ púpọ̀. Ẹ sọ̀rọ̀ púpọ̀. Ẹ sọ̀rọ̀ púpọ̀. Mo sọ fún wọn pé wọ́n ti kú. Adé ti sin wọ́n nílẹ̀ ìgbàgbọ́. Àbúrò ń táyé ni. Orí ń tọ́ bàálù yín. Ṣé nàbí ni. Jésù Kristi dáríjì. Jésù Kristi ṣé bẹ́ẹ̀ náà lèmi náà gbọ́ tó ni. Ṣé màá kọ́ dédé lanu gbàgà ọ̀rọ̀ ajáde gbà wò. Now wetin you go get yo. No.